Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Akẹ́yàn ọmọ ìyá wa. Ó sì ń tàkì ẹ̀ka lẹ́. Ọlọ́njọ́ má ṣàṣàánú wa. Assalamu alaikum. Ọlọ́run má fà ìsọ̀dẹ̀ wa mọ́lẹ̀ o. Ẹ̀yin brothers wa, sisters wa. Ọlọ́run níjà arógun àìsàn o. Gbogbo wa. Ẹjọ́ o. Ẹjọ́ o. Ẹ bá ń pa àwọn èèyàn o. Ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹjọ́ bá ń pa àwọn èèyàn, ẹjọ́. Ẹ̀yin ẹ bá ń pa àwọn èèyàn. Ọlọ́run níjà ní kidney problem o. Ọlọ́run jọ má fà ìsọ̀dẹ̀ wa mọ́lẹ̀ o. Gbogbo àwọn tó ní kidney problem Ọlọ́run jọ. Ọlọ́run fún wa lálàáfíà o. Ẹjọ́ o. Ẹ má bá mi share, ẹ bá mi share dáadáa. Ẹ̀yin brothers wa, sisters wa, ṣe ṣá ń gbọ́ mi dáadáa. Ọlọ́run má fà ìsọ̀dẹ̀ wa mọ́lẹ̀ o. Ẹjọ́. Gbogbo ẹ̀yin èèyàn wa, àtẹ̀wá rẹ̀ anybody pé. Ọlọ́run má jarógun liver. Ọlọ́run má fà ìsọ̀dẹ̀ wa mọ́lẹ̀. Ẹjọ́. Gbogbo ẹ̀yin tẹ́ rí nọ́mbà tó ní kẹ́ pé. Ẹ pé nọ́mbà yẹn. Láti lè ràn wá. Ẹjọ́. Gbogbo yín mò ń pè. Lọ́kùnrin lóbìnrin. Ẹ̀yin brothers wa, sisters wa. Ẹjọ́. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. Ọlọ́run má fà ìsọ̀dẹ̀ wa mọ́lẹ̀. Ẹjọ́ o. Ọ̀nà nídìí owó ni o. A nídìí owó lọ́spítù. Hospital mo ti ń ṣe fídíò yìí o. Ẹ wá assist mi o. Ẹjọ́ o. Mo ń bẹ̀ mí lè pariwo púpọ̀. Ọkọ ní ṣe fídíò yìí ni o. Ẹjọ́ wá help mi o. Ẹjọ́ o. Ẹjọ́ ọ̀nà nídìí 46 million la fẹ́ o. 46 million. Òun náà fi ṣe kíni ẹ̀. Wọ́n fi ṣe ẹ assist mi o. Ẹ má jẹ́ kú báyìí ẹjọ́. Mo ń bẹ̀ gbogbo yín ẹjọ́ o. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹjọ́ o. Gbogbo ọmọ Nàìjíríà ẹjọ́ o. Ẹ ṣàánú mi. Ojú ò ní tì yín o. Inú ẹ ti ń dùn wèrè. Inú ẹ ti ń dùn. Orípo ti sáré wá. Inú ẹ ti ń dùn olórí burúkú. Kò ní dáa fún ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ lọ gbé kíní yìí jẹ́ fi wọ́n ẹ. Tẹ́ lọ gbé kíní kan jáde pé Shaeed Shittu ó ti ní liver problem àbí kidney liver problem ní kúre. Bàbá ìyá yín ló máa ní liver problem. Ẹ ń sí eré ni. Sọ́rí wa burú sí ni. Kíní yẹn dànù. Mọ̀nbà. Kíní yẹn lélẹ́yìí. Àwọn ọlọ́gbẹ́ kíní kan jáde pé Shaeed Shittu o. Òun lélẹ̀. Ẹ bá wa ràn lọ́wọ́ o. Àbọ̀ lórí burúkú ni yín ni. Bàbá ìyá yín ló máa ní liver àbí kíní kan problem àbí kíní máa ń pè wèrè tó máa ń ṣe yìí. Ẹ̀yin náà ló máa ṣe tàfà yín tọmọkéw. Tí gbogbo yín ní jèrè. Olórí burúkú ni yín ni. Àwọn ọlọ́gbẹ́ kíní káàkiri pé ṣé àwọn èèyàn rí wo bẹ́ẹ̀ ló ń bọ̀. Jẹ́ tọ́nù ẹ̀ báyìí. Bí a ti bá tọ́nù kámẹ́rà mi ẹ̀ máa ráyè rí. Ẹ wo tó ṣe. Kíní yẹn rí. Àwọn ọlọ́gbẹ́ kíní yìí. Wọ́n parọ́ pé bàbá ìyá wọn o.
ó ti ní liver problem o, ó ti ní kidney problem o, ayé bàbá ìyá yìí ti bàjẹ́ o. Kí ló dé? Kí ló dé? Ẹ wá ń gbèrú eléyìí kiri. Ayé wọ́n tún wá bàjẹ́ wá fi nọ́mbà Màlá Yusuf síbẹ̀ for more information. Jẹ̀ǹjà ẹ̀kọ́. Ṣọ́ra wà yìí. Ọlọ́run ti program onto system àwa. Ṣọ́gbà. Ọlọ́run ló program onto ẹ̀. Sórí tí jẹ̀díjẹ̀dí bá ṣe mí, máa lògùn jẹ̀díjẹ̀dí. Àìsàn tẹ́ ń tọrọ fúnra yín yẹn, bàbá ìyá yín ló máa ṣe. Orí yín ti dàrú. Bismillah. Ṣé mi ni mo ṣe tó ní kidney àbọ̀ ẹni tó ní liver problem lá máa pariwo bí mo ṣe pariwo yìí? Mo busy pẹ̀lú life mi ni. Mi ò sí around. Ṣé o gbọ́? Mi ò sí around. O gbọ́? Mi ò sí around. Mo busy bí mo ṣe ń ṣe lé, mo ń ṣe lé, mo ń sáré káàkiri bó ṣe máa dá. Survivor series láwa yìí. Ohun tó fà á nìyẹn. Èmi ò ní kidney problem o, mi ní liver problem o, mi ní jẹ̀díjẹ̀dí ò ṣe mí o. Kàkà kúrò mi máa léwé ọlọ́fẹ́. Kò sẹ́ni tí ò sick. Ó gbọ́. Kò sẹ́ni tí ò sick. Ṣùgbọ́n wèrè lẹ́yìn wèrè. N tẹ́ ń tọrọ fún mi ẹ̀yin ló máa ṣe. Mind you, why tẹ́ pé ẹ̀yin ọmọ lẹ́yìn Jamiu Adegunwa ẹ̀yà olórí burúkú báyìí. Why tẹ́ ya olórí burúkú tẹ́ tún parọ́. Ẹ wá lọ gbé jáde pé adúpẹ́ wa pé eríire wọ́n ti fọ̀gálẹ̀ ọ̀gá tí ń bọ̀ lé adúpẹ́ o wọ́n ti fọ̀gálẹ̀ ọ̀gá tí ń bọ̀ lé o ẹjẹ́ adúpẹ́ fọ́lọ́hun. Wèrè ni ẹ. Wọ́n ò tí ì fi Jamiu Adegunwa lẹ̀. Ó yìí wà ń bẹ̀. Jamiu Adegunwa yìí wà ní Òṣogbo. Ó yìí wà lóṣogbo. Tọ́ọ̀tì mọ́ bẹ̀. Ó lọ kóòtù. Wọ́n tún gbé lọ kóòtù lọ́la. Èmi ò mọ bí bóyá kóòtù méjì ló ń lọ ní bóyá kinní kan, bóyá ó lọ kan, bóyá àwọn tí parí ẹ̀, bóyá ó tún lọ kan, kò yé mi sí. Ṣùgbọ́n mo mọ̀ pé ohun tó já mi lójú pin, Jamiu Adegunwa yìí wà nù sẹ́ẹ̀lì. Wọn ò jẹ́ ó wẹ̀ láti jẹ lájọ́ tó ti mu. Èní iná jẹ́ kó lọ wẹ̀. Nígbà tó ń gbé lọ kọ́ pa ẹjọ́ ẹjẹ́ kọ́gà wẹ̀. Wọ́n wá ní kó lọ wẹ̀ lẹ́nìí. Wọ́n wá gbé lọ sẹ́ẹ̀lì padà. Ẹ̀yin olórí burúkú tún wá ń parọ́. Ẹ wá bọ́ta. Ẹ̀yin tí ẹ kẹ́ máa wá bẹ́ẹ̀ ṣe máa wá tún ṣe. Ẹ̀yin olórí burúkú tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn. Ẹ jẹ́ play voice kan. Ìyẹn fọ́ ni. Jẹ́ play fún yín kẹ́ gbọ́. Ó tún ní kọ́ lára àwọn olórí burúkú tó ń tẹ̀lé Jamiu. Ó ní kọ́ máa ṣépè lé Malam. Wàláì. Ó ní kọ́ máa ṣépè ní pé gbogbo ìtọ́ ti ṣẹ́yẹ àrò mọ́. Lẹ́yìn tí ẹ kẹ́ máa bẹ̀. Lẹ́yìn tí ẹ kẹ́ máa bẹ̀ ẹ bẹ̀bẹ̀. Ẹ tún wá ń ṣe orí burúkú. Ká dá fún gbogbo yìí. Gbogbo kí ni ẹ wà nọ́mbà. Òun lélẹ̀. Ẹ náà gbọ́n tí wèrè wí. Yé ṣé mo ti lóyè padà. Ẹgbọ́ wèrè. Ẹgbọ́ wèrè. Ẹgbọ́n tí wèrè fẹ́ wí. Ẹgbà mí. Ìwé ìwé lélẹ̀ kẹ́. Ẹ máa gbà mí o. Alhamdulillahi yamuda kesira. Ọlọ́pẹ́ lọ́lọ́run. Ọlọ́pẹ́ ni. Alhamdulillahi yamuda kesira. Mo dúpẹ́ fọ́lọ́run ọba àjọkẹ́ ayé. Allah, mo dúpẹ́ fọ́lọ́run ọba àṣàkẹ́ ọ̀run. Ọlọ́run ní títí lóhùn ní dójú àdúrà ti wá. Ó sọ. Àdúrà ń gbà. Ó ń gbà. Ọ̀gá tí ń bọ̀. Ó ń bọ̀, ọ̀gá ń bọ̀. Àti fẹ́ máa bọ̀ padà. Ó dẹ̀ ń parọ́. Mo fún gbogbo lé ní ìròdùnú. Ẹ̀yin ọmọlẹ́yìn Jamiu Adegunwa, wèrè wo ló ń parọ́ fún yín báyìí? Òun fún gbogbo lé ní ìròdùnú ẹgbẹ́ ohun tí wèrè wí gbọ́. Ọba àṣàkẹ́ ọ̀run. Òun fún ìròdùnú lọ́dún pa o. Ọlọ́run ní títí lóhùn ní dójú àdúrà ti wá. Ó sọ bẹ́ẹ̀. Àdúrà ń gbà. Ó ń gbà. Ọ̀gá tí ìdí aṣọ ni. Irọ́ ló pa o. Fún gbogbo lé ní ìròdùnú.
mo ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ ni. Ọ̀gá tí ń bọ̀ ẹ jẹ́ ká dunnú. Gbogbo ẹni tó bá wá lè ṣépè fún. Wọ́n lè ṣépè fún Malam. Gbogbo tẹ́ ti ṣẹ́ àròmọ́. Ṣé gbọ́? Ọpẹ́ ní fún Ọlọ́run. Ọlọ́run tó dá o. Tó káwa kẹ́rù ẹ̀ tó mọ̀nà. Kò ní ṣì wá lọ́nà láéláé. Alhamdulillah. Ẹni pé lórí burúkú lélẹ̀. Ó ní gbogbo ẹni tó bá lè ṣépè fún Malam Yusuf Adépọ̀jù. Wọ́n máa ṣépè fún. Ẹ̀yin ọmọlẹ́yìn Jamiu sẹ́rí. Kíni ní jẹ́ ọbẹ̀ àmọ́ ilé pé Adámọ̀ lórí kíní. Jamiu mi yìí. Àwọn ọmọlẹ́yìn ẹ̀dẹ̀ pa ẹ̀rọ. Safe. Allow. Continue. Kí ni gbogbo eléyìí ń ṣe báyìí? Àbí ìwò láyé gbogbo jọmọ ẹ̀ máa ti kí ní ṣe yóò yé mi ò kàwé débẹ̀ náà. Not now. Kí ló dé náà? Sorry, love. I'm on the live program. Let me finish. Oh, fuck. Sorry. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Give me a few minutes. I'm on the live program. Ẹgbọ́ wèrè làwọn ọmọ tó tẹ̀lé Jamiu yìí o. Wọ́n dẹ̀ ń parọ́. Wọ́n dẹ̀ ń pa yàrá yàrá. Ó dẹ̀ gbé kéèkì sí ẹnu àwọn tó kù. Ó wá ń kọrin wá tó ní kọ́ máa ṣépèlé Malam. Tútù gbọ́. Ó dùn lẹ́nu ẹ̀. Ọlọ́pàá ni. Mo dúpẹ́ f'Ọlọ́run ọba àjọkẹ́ ayé. Allah. Mo dúpẹ́ f'Ọlọ́run ọba àṣàkẹ́ ọ̀run. Allah. Ọlọ́run ní tó ti lóun ò ní dójú àdúrà tí ó sọ. Àdúrà ń gbà. Ó ń gbà. Ọ̀gá tí ń bọ̀ àti fẹ́ máa bọ̀ padà wọ́n ń ṣéǹjì aṣọ ni. Irọ́ ló pa o. Mo lé ní ìròdùnú. Irọ́ ló pa wà láì. Mo ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ wèrè wo ni? Ọ̀gá tí ń bọ̀ ẹ jẹ́ ká dunnú. Gbogbo ẹni tó bá wá lè ṣépè fún. Wọ́n lè ṣépè fún Malam. Gbogbo tẹ́ ti ṣẹ́ àròmọ́. Sẹ́ni pé kó sì lọ wèrè onírọ́. Tó bá jẹ́ pé ọ̀gá tí ń bọ̀. Kí lẹ̀ ń dúró ṣe lóṣogbo kó ṣe fídíò báyìí kó takù kó sọ pé Shaeed Shittu shut up wọ́n ti fi mí lẹ̀ wáì tẹ̀ ń pààrọ̀ kó máa ṣe pèlè Malam n tí gbogbo everybody èmi ò tiẹ̀ lè bẹ̀bẹ̀ ara tí gbogbo àwọn èèyàn fi lè bẹ̀bẹ̀ ni pé ohun tí Jamiu ti sọ lẹ̀ àsọsílẹ̀ Jamiu rèé kó tó wà nú àhámọ́ kò sẹ́ni tó tọrọ kó wà nú àhámọ́ ẹja gbàsọsílẹ̀ Jamiu látẹnu Jamiu mi wù ẹnu gọngọ ò ṣe mẹlẹ Jamiu mi wù ẹnu gọngọ ò ṣe mú kókó ọlọmọ máa jẹbi ìyá mo kó fóònù dání mo ká fóònù yìí láàyè lánàá ṣé fóònù yóò ní fọlọmù náà ó sọ̀rọ̀ mi báyìí iPad sallallahu alaihi wasallam mo fẹ́ play àsọsílẹ̀ Jamiu fún yín ó ní Jamiu ó ní ẹnikẹ́ni tó bá lọ bẹ̀bẹ̀ fóun fídíò méjì ni o iPad yìí right okay mo rí kíní ẹ̀ tó tẹ okay mo ti ó rè à ń gbọ́ yín bàbá wa nọ́mbà. Àwọn tó bá pè fún àdé pọ̀ jù pé orin Jamiu kò ní dá fún tóun tìrantìran. Ẹni tó bá pe Malam. Ẹni bá fún ìfẹ́ àdé pọ̀ jù pé káàdá ni Jamiu kò ní dá fún yín tìrantìran. Yé. Ẹni bá bẹ̀ fún àdé pọ̀ jù ọmọ ẹ̀bí àwọn kò ní dá fún tóun tìrantìran. Kò ní bá lọ́la. Àwọn tó bá pè fún àdé pọ̀ jù pé orin Jamiu kò ní dá fún tóun tìrantìran.
La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹni bá fún ìfẹ́ Adépọ̀jù pé káàdá ni Jamiu kò ní dá fún yín tìrantìran ó tó ṣe é pè. Jamiu ní sùúrù. Bí mo ṣe wà yìí gbogbo àwọn ẹni tí mo ṣe ẹ má bínú kò sẹ́ni tí mo ṣe tí mi ò bẹ̀ tí bá tún wá ra àwọn èèyàn tó máa bá mi bẹ̀bẹ̀ inú mi máa ń dùn ní pé ẹ bá mi bẹ̀ Ọlágbájá ní tí mo ṣe ó ló ń bí òun nù wàhálà ọ̀kadà jẹ́ pé nǹkan tí mo ń sọ òdodo ni mo kàn bóyá ọ̀nà tí mo wá gbé gbà ni ò dáa ok ìwọ wá ń sọ pé gbogbo ẹni tó bá lọ bẹ̀bẹ̀ ní sùúrù ó wá ní gbogbo ẹni tó bá bẹ̀bẹ̀ ṣé gbogbo tó bá ṣe lo ráìtì ni gbogbo tó ń ṣe kọ́ lo ráìtì gbogbo tó bá ti ṣe mistake ń bẹ̀ tó fi ṣe mistake lórí ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń bẹ̀ fà yìí kí ni proof pé o ò ṣe mistake Jamiu pé ìwọ kọ́ ló ṣàbòsí kí ni proof ọmọ ẹ ó kọ sínú statement kí ló fi ẹ́ lọ́kàn balẹ̀ ọmọ ẹ kọ sínú kinní statement ọmọ ẹ lásán ọ̀n lè fi ẹ́ lẹ̀ ọmọ ẹ confirm pé bóun ṣe tó òun lòun record ìwọ lòun post ọmọ ẹ sọ captain náà ó máa testify náà the kinní kan files ló máa files ẹ̀ mẹ́rin ààrẹ ó máa jẹ́rìí takò ẹ̀ pé ńgbà tóun ṣe fídíò yẹn tán ìwọ ló post ẹ̀ sórí Al-Madrasatu Wahhabiyya Al-Madrasatu Wahhabiyya ẹni wọ́n fi ṣe gbogbo nǹkan wọ́n fi búlì bàbá oníbàbà bàbá 80 something years àti gbogbo àwọn èèyàn oríṣiríṣi àti mọ́là tó ń gbé ṣàkíyèsí lọ́rùn sí mọ́lá Yusuf lọ́rùn pé páláwo ni túbọ̀ ilé tó wí pọ̀ oh God Ó bá lọ máa gbọ́. jẹ́rí gbogbo ẹni tí ó bá lọ bẹ Yusuf on my behalf kò ní dá fún gbogbo yín. Ṣé gbọ́ wọ́n tún ṣàmì gbogbo ẹni ó bá lọ bẹ Yusuf on my behalf kò ní dá fún gbogbo yín. Yóò ṣe pé ó ṣe ní mo ṣe àràárọ̀ mọ́ ó kẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀dá kẹ̀dá ṣọkùnrin ni o ṣọbìnrin ni o ṣọmọdé ní ṣàgbá ni o fún abẹ Yusuf àbí àkùnrin ṣoríire. ṣe gbọ́rọ̀ Jamiu wọn náà wo tó bá bọ́ ẹyin títí ẹ̀ ẹyin náà wá dúró ọ̀rọ̀ tó ń sọ yìí báwo ló ṣe máa ṣe adúrú èpè báyìí fáwọn ẹni tí ẹ pé wọ́n wá settlement báwo ló máa ṣe adúrú èpè báyìí fún wọn èpè tó ń ṣe fún wọn yìí pọ̀ fún àwọn tó òkè nísìnyí báyìí mo láwọn èèyàn tó pọ́n fẹ́ pé málàmù ó ti wà ń bẹ̀ láti jọ bóyá Wednesday mi ṣe mọ̀ bóyá Wednesday ló ti wà ń bẹ̀ torí mi busy kásì pé Wednesday Thursday Friday Saturday Sunday ẹni Monday yes oorun ọjọ́ kẹfà ló ń sùn lọ báyìí àbọ̀jọ́ kejì báyìí mi mọ̀ ó ṣàn sùn àwọn ọjọ́ kan lọ báyìí almost ọjọ́ márùn-ún lásán ló fi sùn bẹ̀ yẹn ó ti break record ó ti break record Jamiu ó sùn sí sẹ́ẹ̀lì ibẹ̀ yẹn lè rèé ní Òṣogbo tó bá múyàn wọ bẹ̀ wọ́n máa ní kó bọ́ ṣòkòtò ẹ̀ bọ́ksàsì ló máa kú ń dì ẹ̀ sẹ́yìn yàn ń gbọ́ ó máa kú bọ́ksàsì nídìí onítọ̀hún tó bá jẹ́ pé wọ singlet sábẹ́ bí polo yẹn ló máa wọ̀ pẹ̀lú bọ́ksàsì àwa wà láàrin àwọn oníkúrú náà àwọn oníṣàká a wà láàrin àwọn olè àwọn oníjìbìtì àwọn òmùgbò ibẹ̀ náà ni tọ́lẹ̀tì wà ibẹ̀ ojúkọ ẹ̀ náà ni tọ́lẹ̀tì wà tí bá fẹ́ yàgbẹ́ sìn tóun bá fẹ́ yàgbẹ́ sìn èèyàn bíi 30 bíi 40 tọ́jọ́ wà ń bẹ̀ wọ́n máa wo báyìí tí wọ́n máa yàgbẹ́ tí wọ́n lọ gbẹ́ni gbẹ́rún jàre ìwọ tó ń gbénu ọlá ó wá ń yàgbẹ́ o fẹ́ dàgbẹ́ mọ́ di fún ọjọ́ mélòó Jamiu o fẹ́ dàgbẹ́ mọ́ di sẹ́ẹ̀lì dín
fọjọ́ mélòó kí ló dé àwọn olórí burúkú tó wá sọ pé kó tó máa ṣépèlé Málàmù ṣé wọ́n bu petrol ṣé Málàmù á tún wá gbọ́ irú eléyìí Málàmù tí ẹ ti gbọ́ of course wọ́n ti gbọ́ Málàmù á gbọ́ irú eléyìí ń sìn ṣé ni Málàmù máa dùn ṣé Málàmù á wá ṣe pé bàbá yìí ẹ wo ẹ ṣàfihàn kó máa bá tiẹ̀ lọ ṣọ́ba sọ bẹ́ẹ̀ kí ló ṣe yín náà kí ló ṣe yín náà ẹ kàn ń bu petrol ẹ mú petrol ẹ ń dà síná ẹ mú petrol ẹ ń dà síná ó dẹ gbogbo kò ságbàlagbà nínú ilẹ̀ Yorùbá kankan mi ò tí ì rí àáfàá náà nílẹ̀ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá yìí bóyá tó bá dìde pé òun fẹ́ lọ bá Jamiu Adegunwa bẹ̀bẹ̀ kò sí àáfàá náà gbogbo ilẹ̀ Yorùbá yìí name it ta ló fẹ́ dìde àbínú àwọn obìnrin pé ẹjẹ́ alọ́bá Jamiu Adegunwa bẹ̀ Mala Yusuf Adépọ̀jù o ta lóbìnrin náà ta lọkùnrin náà ta lọ́dọ̀ náà tí kò ní jèrè ọmọ Jamiu ló ṣe pé èmi kọ́ o Jamiu ní gbogbo ẹni tí gbọ́ fúnra ẹ̀ ó ní gbogbo ẹni tí ó bá bẹ Mala Yusuf bíáfò òun kò ní jèrè ọ gbọ́ fúnra ẹ̀ n tó wí ni mo ń play o. ṣé ní gbogbo ẹni tí ó bá lọ bẹ Yusuf on my behalf kò ní dá fún gbogbo yìí. I repeat. Tútù wí. Gbogbo ẹni tó bá lọ bẹ Yusuf on my behalf kò ní dá gbogbo yìí. láìláìláìlá. yóò ṣe pé. ó ṣe. bí mo ṣe àràárọ̀ mọ́ ó yẹ kan sí. ẹ̀yẹ kẹ́kọ̀ọ́. gbogbo ẹ̀dá kẹ̀dá. àwọn ẹ̀dá bẹ́ẹ̀ni. ṣọ́bí ni o. bẹ́ẹ̀ni. ṣọmọdé ni ṣàgbá ni o. wọ́n bẹ Yusuf on my behalf kò ní ṣoríire. ṣe gbọ́rọ̀ wọ́n ń bọ̀ ó kẹyọ kan ẹ gbọ́ dáadáa. àwọn ẹgbẹ́ tó bá pèsè wà ní pọ̀ jù pé orin Jamiu kò ní dá fún tòun tìrantìran. láìláìláìlá. láìláìláìlá. ẹni bá fún Yusuf Adépọ̀jù pé káàdáni Jamiu kò ní dá fún yín tìrantìran ó tún ṣe é pè. láìláìláìlá. ẹni bá bẹ̀ Yusuf Adépọ̀jù ọmọ ẹ̀bí àwọn kò ní dá fún tòun tìrantìran. ẹ kò ní bá dára. ṣe wọ̀rọ̀ ẹ̀yin náà wo gbogbo àdúrà ìbò ṣe tóbi tó ta ló máa gbọ́rú ọ̀rọ̀ yìí nínú àgbàlagbà ilẹ̀ Yorùbá tó máa wá dìde pé kó má wá da fóun tìrantìran ẹlẹ́mìíràn ni Shaeed Shittu ìbínú ló wà lára Jamiu gbà yẹn ló fi sọ ogun tó sọ yẹn ogun tó sọ yẹn àsìkò bínú ni kíní kan wèrè ni ẹ wèrè ni ẹ wèrè ni ẹ wèrè ni ẹ ẹbí ló gbowó náà wèrè ni ẹ wèrè ni ẹ wèrè ni ẹ wèrè ni ẹ jẹfẹ ẹ kàn sí pé máa wèrè ni ẹ ìwọ tó sọ bẹ́ẹ̀. lófù ni ìwọ tó bá sọ pé àsìkò bínú ni pé inú ló ń bí lóbi sọ̀rọ̀ ẹ̀ wèrè ní ẹ tọmọtọmọ ó ní kò ní dá fún ẹ sọ yẹ kó sọ̀rọ̀ ẹ wèrè gidi ní ẹni tó bá sọ̀rọ̀ ẹ jáde ẹni tó bá sọ̀rọ̀ ẹ jáde wèrè lórí tọ̀ kò ń ṣe fídíò ẹyọ kan ò fídíò méjì kí ló ń wò àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà tún wá ń ṣépè fún wọn ní kó yá ẹ máa ṣépèlé Málàmù kó máa ṣépèlé olórí ibú ni gbogbo ẹ̀yin ọmọwé ẹ̀yin olórí burúkú yẹn ṣé gbogbo yín ìwà lọ́sọ̀gbọ̀ kí lẹ̀ ṣe ń bẹ̀ tó bá yẹ kó ti fọ̀ gálẹ̀ nígbà alhamdulillah àpò ìrire wọ́n ti fọ̀ gálẹ̀ kò ní dáa fún yín irọ́ ló ń pa o wàláhì irọ́ ló ń pa ọtí fi Jamiu lẹ́ o ọtí fi Jamiu lẹ́ o àní ẹni ó ṣe fídíò kó ní òun ti wà ń ta báyìí wọn ti ìfilẹ̀ náà kí lẹ́yìn wá ń parọ́ fún gbogbo the whole world pé wọ́n ti fọ̀gálẹ̀ wọ́n ti fọ̀gálẹ̀ gbọ́n tó wí èmi kàn ní kí mi wá clear ara tèmi táwọn èèyàn parọ́ pé Shaeed Shittu ọkọ̀ ìyá yín ó ní liver problem mo busy mi ò sí around bí mo ṣe ń lọ sọ́tún mo ń lọ sósì o lè rí mi nílùú kan mo tún wà nílùú kan mo ń wá bó ṣe máa dáa
bóyá máa darí mo bá káàkiri pé orí ti ẹ̀rù for now. Ṣùgbọ́n àìwá sí àráǹdì mi yẹn ìwọ fi wá lọ ṣe ẹrú yọ̀bọ̀yọ̀bọ̀ pé ọkọ ìyá ẹ̀ ọkọ mọ́mí ẹ̀ ò gbọ́ tó wí. Alihamdulilayi yamuda akẹ́síra. Ọlọ́pàá lọ́lọ́run. Ọlọ́pàá ni. Alihamdulilayi yamuda akẹ́síra. Mo dúpẹ́ f'Ọlọ́run ọba àjọkẹ́ ayé. Mo dúpẹ́ f'Ọlọ́run. Mo dúpẹ́ f'Ọlọ́run ọba àṣàkẹ́ ọ̀run. Ọlọ́run ní títí lóun ò ní dójú àdúrà tí wà. Ó wí bẹ́ẹ̀ ìyàwó ó wí bẹ́ẹ̀. Ó gbà. Ọ̀gá tí ń bọ̀ ọ̀gá ń wẹ̀ lọ. àṣẹ máa bọ̀ padà wọ́n ṣe ń di aṣọ ni. Mo fún gbogbo lé ní ìró ìdùnnú. Mo ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ ni. Ń bọ̀. Ọ̀gá tí ń bọ̀ ẹ jẹ́ ká dunnú. Ọ̀gá ń wẹ̀ lọ́wọ́ wá ń tẹ́ǹdì aṣọ. Ó ń tẹ́ǹdì aṣọ. Tí Jamiu Adegunwa ju 3 days 3 nights lọ 3 days 3 nights ó jù lọ. Ẹ̀yin òwèrè obìnrin tí ẹ̀kẹ́ wá bẹ̀ṣẹ̀ máa lọ bẹ̀bẹ̀. Ẹ tún wá ní kó máa ṣépè lẹ́ tó gbọ́ fúnra ẹ̀ fetí ara ẹ̀ gbọ́. Gbogbo ẹni tó bá wá lè ṣépè fún Malayisu. Gbogbo tẹ́ ti ṣẹ́ àrọ̀mọ́. Ṣé gbọ́? Ọpẹ́ ní f'Ọlọ́run. Ó ní gbogbo epo tó bá ti ṣe àrọ̀mọ́. Ọlọ́run ò gbàdúrà ẹ̀. Àdúrà tó ṣe ò gbà wèrè. Àdúrà tó ṣe ò gbà. Ó ṣàdúrà. Ọlọ́run ò gbà. Ṣé ìwọ tó ṣàdúrà tó Ọlọ́run ò gbà ló máa ṣe kó tó máa múyàn? Ó ṣàdúrà Ọlọ́run ò gbà. Wàá wá ṣe pé ó mọ̀ pé àdúrà àti pé wèrè like people here gbáàdùn ìsìnkú. Ó ṣàdúrà Ọlọ́run gbọ́. Wàá wá ṣe pé Ọlọ́run á gbọ́. Ó gbọ́ ní dẹ́ńtà yìí. Ohun tẹ́ pè yẹn fi ń dà lé yín lórí padà ni pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó dá dùà mẹ́ta. Ọlọ́run ọba òkè ń dànù. Àkọ́kọ́ àdúrà tóbi bá ṣe fọ́mọ. Àbí pé tóbi bá ṣe lọ́mọ lórí. Ọlọ́run bá máa grant ẹ̀. Ìyẹn àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, èpè tá arìnrìn àjò bá ṣe tó bá ṣe àbádùà tó bá ṣe. Ọlọ́run bá máa gbọ́, ó máa gbà. Arìnrìn àjò tó bá ṣàdúrà fún ẹ tó bá ṣe dáadáa fún tó bá ṣàdúrà fún Ọlọ́run máa gbọ́ ó máa gbà. Tó bá ṣépè lé ẹ Ọlọ́run máa gbọ́ ó máa gbà. Ànábì ló wí bẹ́ẹ̀ authentic ni. Ẹlẹ́ẹ̀kẹta, èpè lẹ́yìn tó bá ṣàbòsí fún bá ṣe fún ẹ àdúrà ló ṣàbòsí fún èèyàn tó bá ṣépè lé ọ máa mú ẹ. Ok, nísìn ìwọ ń ṣàbòsí lọ́wọ́. O mọ̀ pórí àbòsí lẹ́wà ẹ wá ṣépè lé Malayisu ìpè á wá lọ sókè tó bá dé sọmọ. Wá blọọkì sọmọ pé apàdà sílẹ̀. Àwa wá sórí Malayisu gbàm tó bá débẹ̀. Tó bá yẹ pé Malayisu fún dísáfù ìpè tẹ́ ìṣe fún wọn ó máa wọlé sí wọn lára gbàm á máa jẹ lára wọn. Tó bá yẹ pé kò wá dísáfù ìpè yẹn á wá dáhùn lára gbogbo ẹ̀yin tẹ́ ṣépè lé wọn yẹn. Àbòsí wo ni Malayisu fi ṣe? Tọmọ Jamiu Adegunwa gan kọ sínú statement pé òun lòun rìkọ́ọ̀dù bàbá òun ló post. Ọmọ yẹn confirm ẹ̀. Tọmọ ní nǹkan ti confirm. Kí wá ló ń ṣẹ̀yìn olórí burúkú tó wá yẹ kẹ́ wá bẹ́ ṣe máa wá bóyá ẹ máa gbé pè yẹn kúrò lórí ẹ máa gbé sórí ara yín ni o. Ẹ máa ní wo èpè láò kí mú agbọ̀n rí. Àbí kílẹ̀ máa ṣe pé ẹ jẹ́ kẹ́ wá bẹ́ ṣe máa lọ bẹ Malayisu Adépọ̀jù. Ẹ wá rí yẹn ṣe. Ṣebí ti bá gbọ́ pé Málàmù àti èèyàn kan jọ ń ṣe kíní kan. Ẹlòmíì nínú àwọn èèyàn tó jọ ní issue
èmi máa ń pè wọ́n lẹ́yìn pé wàá bí ọ̀dẹ̀ ni ẹ lọ bẹ̀bẹ̀ kó gbẹ̀rún kó lórí kéésì so fẹ́ máa fa wàhálà lọ kí kó máa rojọ́ lọ kó máa lọ kóòtù kó máa ṣe kíní kan ó nídìí ẹ̀ náà sẹ́tù pẹ̀lú wọn kó máa bá tiẹ̀ lọ jàre bẹ̀ wọn tó bá ní kó bọ́ta kó ṣe fídíò ṣe bá tiẹ̀ lọ ó ní nǹkan tó fẹ́ fi láìfù ẹ̀ ṣe mo ṣe wà mo ní kí fẹ́ fi láìfù mi ṣe mo bísí láti jọjọ́ yìí tó bá rí pé ò rí mi wàá wá mi títí wàá rí pé àṣàyè Shittu àti ẹ̀gbúrú ẹ̀ mi ò ráyè ṣe fídíò Survivor series mo wà èmi tí mo ní lámàláyọ̀ kan mo tún ti ní mi níbò mi mo tún ṣe mí lọ́wọ́ gbogbo nǹkan oríṣiríṣi mo ń ṣe lọ́wọ́ mi ò tí ì rí ẹrù ẹjọ́ wẹ́wẹ́ títí ẹni máa gbé dání tí máa máa bẹ̀rẹ̀ rojọ́ èèyàn kan bú mi àwọn AI gbé mi àrídárí Shittu o àmàlà ló ń ta fi ó ń rò màlà báyìí ó ń rò màlà mo ní bẹ́ẹ̀ ni mo wá ń wá ẹni tó máa bá mi ṣe AI ibi tí mo ti ń ro àmàlà dáa tó máa ṣe tó máa fáìn kó ń ṣe ti ká o tí máa ṣe lọ́pọ̀ bàbá alámàlà kí lọ fi sínú provide àmàlà mi tí mo àmàlà joint tí mo ní kiri torí kò ń ṣe ẹyọ kan mọ́ tí mo ní kiri mo fẹ́ fi síbẹ̀ kọ́ rí mi bẹ̀ pa Shaeed Shittu ló ń rò màlà yìí bẹ́ẹ̀ ni ó fáìn kò kàn mí ṣé mo níbẹ̀ kí n lọ gbé síbẹ̀ pé ó ń ta búrẹ́dì o ó ń ta búrẹ́dì ó ń ta màlà ó ń ta ṣínṣìn ó ń ta sóbò ó ń ta tiger nut ó ń ta gbogbo oríṣiríṣi mò ń ta kí ló kàn fi mí lẹ̀ wò ṣáà fi mí lẹ̀ kí n máa ṣe láìfò mi lọ jẹ́jẹ́ máa wò mí ràn máa wò mí roró tiẹ̀ kó wọ́n fi mí lẹ̀ ìwọ jókòó sí kó máa wo ṣe jálàbí kiri ẹ̀nà èmi ń jẹ oúnjẹ àárọ̀ mo ń jẹ oúnjẹ ọ̀sán bẹ́ẹ̀ mo dẹ̀ lu jìbìtì tó bá dàdúgbò mi tí bá wà ládùúgbò mi ní ọ̀sẹ̀ àràǹdì báyìí tí bá ní ọ̀sẹ̀ àràǹdì tí bá tó bá wá sádùúgbò mi wàá rí mi ń bẹ̀ lọ sí ọbẹ̀ lọ kó ewédú ó yá ẹni sọ́lájà tó bá di ọjà ilé epo ìpájà wàá rí mi ń bẹ̀ tí mo ti ń re ewédú tí mo ń ra ta tí máa lòdù mọ́tò ńlá máa lòdù gbogbo ẹ̀ ó rẹ ewédú ó rẹ̀ fọ́ bẹ́ẹ̀ ni ata báyìí máa lọ sínú ọjà báyìí lọ ra ata rẹpẹtẹ ata tòmátì kí ló kọ́ mi ṣèbí láìfù mi ni it's fun mo dey enjoy life mi bẹ́ẹ̀ mo enjoy life mi bẹ́ẹ̀ tó bá dọ́jà ilé epo wà bá mi bẹ́ẹ̀ tíbi tí mo ti wá rẹ ewédú celebrate ewédú ni mò ń rẹ celebrate alámàlà tó tọ́ ni náà bàbá alámàlà kò ní bàjẹ́ fún yín bàbá ọlọ́kà ní kẹ́ máa kún bàbá ọlọ́kà kí ló kọ́ mi mo tún ta búrẹ́dì mo tún ta meat pie mo tún ta sausage mo ta donut ta scotch egg mo tún ta dodo àtẹ̀yìn kí ni wọ́n ń ṣe tí kí ló ń ṣe òun retí ó ń dúró de wọ́n ń gbé bọ̀ lórí burúkú ó wá lọ ní Shaeed Shittu pé bó ṣe wà yẹn o bàbá yẹn ti ní kidney problem o kidney problem èmi ò ní kidney wọ́n ní bàbá oníyàkó yóò bẹ́ẹ̀ ni kò jẹun oúnjẹ mi dẹ̀ cheap kí ló expect ó ti ní kí ó ní iṣẹ́ liver ni àbí kidney náà pẹ̀lú bóyá liver níbi kidney ọlọ́mọ afẹ́sàn ṣe mí o ọlọ́run jẹ́ ọmọ afẹ́sàn ṣe mí o gbogbo àwọn ẹni tó tọrọ abúlé mi lórí ọlọ́run ṣé kì í ṣépèlè ní ìfẹ́ ṣẹlẹ̀ tó ti bá ṣépèlè lé o máa mú ẹ pé tó tọrọ fún mi ẹ̀kọ́ lọ́n tó mú ẹ á dẹ̀ mú ẹ tó lọ ṣàbùsí fún mi ni ṣé wọn kó ti bá ṣépè fún ọ máa mú ẹ bóyá mi wà ní ṣépè fún ẹ aláwọ̀ ìdí kọ́mí fàyínà òun láàyà làmú kọ́lọ̀ bá fọ̀nà ọmọ tó rọ́ọ̀mù tó ti bá ṣépè fún ẹ wàláì ó dá mi lójú bàjẹ́ kò ṣépè tí mo ṣe fún yín tí ò mú kankan nù yín kò sẹ́ni tí mo ṣépè lé nù yín tí ò mú kò sí tọ́ka ẹ̀ pé lágbájá kan ò ṣépè lé ayé ẹ̀ tó sọ nù yín bọ́mi ní ṣépè fún ẹ kọ́lọ̀ bá fọ̀nà ọmọ ẹ ntáwa ń ṣe ni èmi ṣe business tèmi ni o ẹ Shaeed Shittu bàbá yẹn ti wá ní kidney problem ó ní kidney problem ó ní kidney problem ó
mi ní kidney problem, ní ulcer problem, ní kíní kan problem, ní kíní kan. Lẹ́yìn kí wẹ́dà yìí bá dàrú gbà mí Nàìjíríà. Kí wẹ́dà dàrú Nàìjíríà. Kí lè lọ mú clove. Òun ni mo fi sínú tíì. Pẹ̀lú mi ń gbóná. Ẹ̀dẹ̀ ló ṣe tí kí mo lè máa sín lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo lè wúkọ́ kí wẹ́dà bá dàrú nìyẹn. Wẹ́dà ló dàrú bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n bàbá yẹ wá ní kidney problem. Wèrè ni ẹ. Mọ̀kàntẹ́ ní kí ni. Ẹ̀yin brothers wa. Ẹ̀yin sisters wa. Tẹ́ lọ pé Mala Yusuf Adépọ̀jù. Ẹ ṣé púpọ̀ o. Gbogbo ẹ̀yin olólùfẹ́. Tẹ́ ń pè Malam. Tẹ́ ń béèrè pé ẹjọ́ Malam. Kí wàá lè fẹ́ ká ṣe ẹlòmíì pè. Ẹjọ́ Malam. Kí lè fẹ́ ká ṣe báyìí. Àti pé nọ́mbà yìí ni Mala Yusuf Adépọ̀jù. Ẹjọ́ tó lọ. Kí lè fẹ́ ká ṣe. Ìgbà kan ṣe mí o. Mo dúró rẹ o. Bọ̀dá fẹ́ fún mi lówó. Mo fẹ́ gbowó. Ẹ fún mi lówó máa gbowó. Ṣùgbọ́n kó bẹ́ẹ̀ kan ṣe mí. Kọ̀ọ̀kan ṣe mí. Ara mi lè ju ta lọ́lọ́. Wọ́n náà rí mi pé kọ̀ọ̀kan ṣe mí náà. I'm not sick. Bàbá yẹ sick. Mi no sick yo. So, ẹ̀yin ọmọlẹ́yìn Jamiu Adegunwa. Ẹ wá bẹ̀ ṣe máa bẹ̀ Malam Yusuf Adépọ̀jù. Ẹ wá bẹ̀ ṣe máa yan. Bẹ̀ ṣe máa bẹ̀ wọn. Èpè yẹn kẹ́ gbé lẹ́ra yín lórí. Kẹ́ wá lọ fi bẹ̀bẹ̀. Ṣùgbọ́n ẹ wá gbé pè yẹn lẹ́ra yín lórí. Láti lọ bẹ̀ Mala Yusuf Adépọ̀jù. Ẹ tún wá ń bú wọn. Malam ò ní gbọ́. Àwa tí wọ́n gan ò ní gbà. Láì tí kò gbọ́n tí mò ń sọ. Tẹ́ bá ṣe ń bú wọn làwọn náà máa bu petrol sí pé Malam wèrè làwọn pípọ̀ yẹn má dá wọn lóhùn. Ẹ má stop tẹ́ ń ṣe wèrè ní. Ṣé ti gbọ́? Tẹ́ bá ṣe ń bú Malam báyìí. Inú a máa bí àwọn àtàjẹ́ èèyàn Malam pé Malam ẹ̀ gbọ́dọ̀ fún wọn lẹ̀ o. Tẹ́ bá fún wọn lẹ̀ wọ́n àwọn máa kí fún yín. Tòótọ́ lẹ gbọ́ yẹn. Wèrè gidi ní orí yín ti yí. Àbórí yín ti dàrú lọ́rùn gbogbo yẹn ń ṣe eré ni. Tẹ́ bá ṣe bú Malam báyìí àwọn máa kí pé orí yàrá ìyá gbogbo yín ti dàrú. Yàrá ìyá gbogbo yín kò ní dàrú. Ẹ̀yin máa bú wọn àwọn máa gbé yà yín ṣe pé àádọ́ máa sọ Malam pé Malam o ẹ gbọ́dọ̀ soft pedal lórí kéèsì yẹn. Ẹ máa fi kéèsì yẹn lọ síwájú. Ẹ ti lọ gbogbo bí a fẹ́ ti lọ ẹ máa fà lọ. Àwa tẹ́ kí a máa fi kò mú Malam wà lẹ́pẹ̀ wo. Àwọn Jamiu bẹ̀bẹ̀ but sake of Islam. Ẹ̀kọ́ tí ẹ gbójú kó ń bẹ́ẹ̀ ṣe kí ní kan Islam. Kò yẹ torí Jamiu torí Islam ká fi kò dé Malam lọ́wọ́ ara títí wa. Ẹ̀tú wa ń bú onítọ̀hún. Ṣé onítọ̀hún yẹn ilé ẹ̀kẹ́ máa bú àbórí yín ti yí? Gbogbo èèyàn ọmọ wèrè tẹ́ ń tẹ̀lé lẹ́yìn orí yín ti yí. Ẹ̀ ń bu petrol síná. Ọ̀gá yín ìwà nù sẹ́ẹ̀lì tẹ́ ń pariwo gbórí tó kọ̀. Olọ́gá àdúpẹ́ ọ̀gá tí ń bọ̀ lé ọ̀gá wèrè olóbọ̀lé. Ọ̀gá lọlé lọ́bọ̀. Tọ́gà bá ti ń lọlé kílẹ̀ ń dúró ṣe lóṣogbo ẹ̀yọ́ mú máa ní. Kílẹ̀ ń dúró ṣe lóṣogbo. Olórí òfò. Olórí wèrè olórí gbà. Ọlọ́pàá ni. Onírọ̀. Mo dúpẹ́ f'Ọlọ́run ọba àjọkẹ́ ayé. Allah. Mo dúpẹ́ f'Ọlọ́run ọba àṣàkẹ́ ọ̀run. Ọlọ́run ní títí lóun ò ní dójú àdúrà ti wá. Ó sọ bẹ́ẹ̀. Àdúrà ń gbà. Ó ń gbà. Ọ̀gá tí ń bọ̀ àti fẹ́ máa bọ̀ padà wọ́n ṣèjì aṣọ ni. Mo fún gbogbo lé ní ìròdùnú. Nígbà tó ga wẹ̀ tó ọ̀gá wa lọ ṣe ń jẹ aṣọ pé ẹ jẹ́ kí bàbá lọ wẹ̀ ó tójọ́ mẹ́ ó ti tó ó fún gbogbo lé ní ìròdùnú wèrè ní onírọ́. Ìròdùnú wò ló fún ọ? Ọ̀gá wà nù sẹ́ẹ̀lì ó wà nù sẹ́ẹ̀lì báyìí. Ọ̀gá wà nù sẹ́ẹ̀lì. Ó fún ọ ròdùnú ẹgbọ́rọ̀ wèrè. Mo ṣẹ̀ṣẹ̀ lè sọ̀rọ̀ ní. Ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀. Ọ̀gá tí ń bọ̀ ẹ jẹ́ ká dunnú gbogbo ẹni tó bá wá lè ṣépè fún
kan ṣe pé fún Malam bó tẹ́ ti ṣẹ́ àròmọ́ mọ́. Ṣé ní gbogbo èpè tó ṣẹ́ ó wà lọ́wọ́ mi o gbogbo èpè tó ti ṣẹ́ bọ́ mi ò fẹ́ play ẹ̀ gbogbo èpè tó ń ṣẹ́ ó ń tẹ̀ mí náà lọ́wọ́ ṣẹ́gbọ́n ẹ̀yin wèrè yẹn èpè yín wà lọ́wọ́ mi bọ́ mi ò ní play mi ò ní play mo kàn wò pé ọ̀sìnwí lélẹ́yìn tí ẹ jẹ́ play ọ̀rọ̀ ẹ̀ ọ̀sìnwí ọ̀nìyàn òun lélẹ̀ òdòkọ́ máa ṣe pè ní Malam àwọn ará yín mo gbọ́ voice kan ní àná náà ni táwọn ará yín ṣe pé tí kí ló máa ń pè náà tí ustaz bá sọ pé òun kàn fi Màláíkà Yusuf Adépọ̀jù sílẹ̀ pé òun ò tí fẹ́ mu ni rọ́nà pa jáde rọ́nà pa kí ló dé tó bá pẹ́ lágbára ẹlájọjọ ẹ̀ mú ó wá mú yín tó ń sẹ́ wá ẹ wá wọ́n ló mi láì gbogbo wèrè kan náà ni gbogbo yìí kò ṣe lọ mú wọn kó mú net àwọn kò fi mú àwọn kó mú net kò lọ fi mú Malam náà ló wá kéré bẹ̀rẹ̀ nínú ayé láti mú kí náà ṣe ló fẹ́ mú ọ ó fẹ́ parọ́ tẹ́ni ẹlẹ́ni ò ṣe mọ́ ṣọ́nà ọba máa wà lẹ́yìn alábòsí ni ṣọ́nà ọlọ́ọ̀bá máa wà lẹ́yìn alábòsí ó dùn mí jẹ́ pé ó kàn mú ọlọ́wọ́ ẹ má wọ̀rí jẹ́ kí n dé láti ibi tí mo lọ tí bá ti dé láti ibi tí mo lọ màá kọ́ntínú pẹ̀lú yín torí ọlọ́wọ́ ẹ má wọ̀rí ẹ má lọ ṣàdúrà pé kó fílẹ̀ lọ́la tó bá ti fílẹ̀ lọ́la ó ń lọ sínú ọgbà ẹ̀wọ̀n nìyẹn ó di gbére ẹ ṣàdúrà torí Malam ṣe bẹ́ẹ̀ báyìí bàbá ti kọ́ọ̀kì bí ìbọn bàbá ti kọ́ọ̀kì ó gbọ́ bàbá ti kọ́ọ̀kì bí ìbọn Malam ṣe bẹ́ẹ̀ ta ló fẹ́ bẹ́ẹ̀ àfọ àwọn olófẹ́ pé Malam Màláíkà Yusuf Adépọ̀jù ẹjọ́ tó Ọlọ́run ẹ wo ẹ jẹ́ kọ́rọ̀ yìí kó tán síbi ẹ jẹ́ ká parí ẹ̀ kò sí àfọ àná gbogbo ilẹ̀ Yorùbá kò sí obìnrin náà ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ọkùnrin náà ní gbogbo ilẹ̀ Yorùbá kò sí ọmọdé náà ní gbogbo ilẹ̀ Yorùbá tó máa náà fẹ́ dìde òun fẹ́ bá Jamiu bẹ̀bẹ̀ bá rẹ̀ bá bẹ̀bẹ̀ torí pé ó ti ṣe pèpè ẹ gbogbo ẹ tó bá bóun bẹ̀bẹ̀ kò ní dá fún wọn tìrọ̀tìrọ̀ kí ló lè tó bẹ̀ kọ́ wa ta ló wá fẹ́ tẹ́lẹ̀ sínú èpè bẹ́ẹ̀ àsọsílẹ̀ Jamiu òun ló ń jà báyìí o ó sọ pé gbogbo ẹni tó bá lọ bóun bẹ̀bẹ̀ kò ní dá fún yín tìrọ̀tìrọ̀ ta ló wá fẹ́ bá bẹ̀bẹ̀ báyìí èmi gan ti mú kò lè tó báyìí Malam ẹnu mi ò gbá láti pé Malam ẹjọ́ tó lọ́wọ́ ẹjọ́ kan fi bọ̀bọ̀ yìí lẹ̀ ẹjọ́ kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ Jamiu ní gbogbo ẹni tó bá gbèjà òun tó bóun bẹ̀bẹ̀ tó fóònù Malam àbó lọ bẹ̀ àbí kíní kan tó sọ fún Malam pé Malam bá wa fi lẹ̀ àtúbọ̀tán ẹ̀ ò ní dá ò ní sóríire ó máa sọ fún tọmọtọmọ ni so tèmi nìyẹn mo kàn ní kémi ń tì wá pé nǹkan kò ṣe mí o oúnjẹ mo mú mo kàn bí sí pẹ̀lú bísíǹsì ni o tó fà á nìyẹn so ayé ń padà bọ̀ wá ẹ jẹ́ ń dé láti ibi tí mo lọ Malam dẹ̀ ń jẹ mọ́sá àbọ̀bọ̀ ilé títí lọ́wọ́ ni wọn ti ráyè tọwọ́ bọ̀ àwọn èèyàn ńláńlá ń pè àwọn Malam ń pè Malam pé sake of Islam àwọ̀ títí ẹ̀ o. Akẹ́lẹ̀ alájí ló pọ̀ nù nǹkan ẹ̀ wọ́n ní I said I called him ògbé fóònù yẹn tó ìwà ló sẹ́lẹ̀ ń pè yẹn wà ló sẹ́lẹ̀ wọn àjẹ́ mi ò rò pé fóònù ẹ̀ wà lọ́wọ́ ẹ̀gbọ́n gbogbo gbà tó fi mú mi àwọn ọlọ́pàá yẹn wò Muhammadu Jaya tó á lè gba fóònù ẹ̀ àbá gbogbo ayé gbogbo ẹ̀ tó bá wọn lé ayé máa pè wọ́n fún mi chance wọn jára kiri mo ti ẹ̀yìn ńlá wọn tèmi pè mo ṣe pa Amẹ́ríkà mo pe London mo pa àwọn tèmi pé Màláíkà Yusuf pé gbogbo àwọn ti tèmi pátápátá ni mo ń pè lórí fóònù káàkiri Ọlọ́run ní dá wa láàmú anyway
ẹ̀yin ọmọlẹ́yìn Jamiu ẹ má bu Malamu mọ́ o ẹ jẹ́ kọ́rọ̀ sẹ́tù ní o tẹ́ ẹ bá lè sẹ́tù ọ̀rọ̀ ẹ má dákun olórí ibu ara yín tẹ́ ẹ bá wọn bẹ́ẹ̀ máa bẹ Malamu èmi ò bẹ̀bẹ̀ o èmi ò bá Jamiu bẹ̀bẹ̀ o mi ò fẹ́ forí képe o mi ò fi orí képe o mi ò forí képe o èmi ò bá bẹ̀bẹ̀ o èpè ò lè mẹ́mi o mi ò fẹ́ pè sàlámù àlékún èmi ò bá bẹ̀bẹ̀ o torí gbogbo èpè tó ṣẹ̀yẹ̀ máa mú àwọn tó ṣẹ fún o èmi ò dẹ̀ bẹ̀bẹ̀ ó lóun ò fẹ́. Okay, I called Malamu. Okay, Alhaji ló pọ̀ sọ pé Malamu làwọn pè kò ń ṣe Malamu busy wọ́n busy ẹ̀yìn lè pọ̀ wọ́n padà tó bá bóyá títí alẹ́ iná àbọ̀là inshallah ọlọ́wà ṣe rọrùn inshallah but èmi fóònù tí mo fi ń ṣe program gangan lẹ́ ló ń pè ẹ má pè mí náà fóònù tí mo fi ń ṣe program gangan òun lẹ́ ń pè mo kàn lo fóònù mi níbi tí mo wà iPad mi tí mo gbé dání mo kọ̀lẹ́tì ẹ̀ ó ń ṣe wọ́n mo lè apá àti pè mọ́ ẹ̀ láti ẹnu kí n máa ráyè ṣe máa jẹ mọ́sá mi lẹ́gbẹ̀gbẹ̀ mo ṣe wẹ̀ kọ́lọ́ máa ṣe ṣe rọ anyway àpàlà pàdé létà ẹ bá mi ṣàdúrà ọlọ́njọ́ má fà ìsàn tèmi mọ́lẹ̀ o ọlọ́njọ́ má fà ìsàn tèmi mọ́lẹ̀ o má jẹ́ kí inú àwọn olórí burúkú ìdúlé mi lórí ọlọ́njọ́ mo bẹ̀ o mo fà ìníkù wọ ọlọ́run mo fi bẹ̀ wọ ọlọ́run mo fà agbára wọ ọlọ́run bẹ̀ wọ ọlọ́run má fà ìsàn tèmi mọ́lẹ̀ ọlọ́run má fọlọ́pàá dè mí mọ́lẹ̀ má fi nǹkan dè mí mọ́lẹ̀ ọlọ́run jọ wọn kankan má dè mí mọ́lẹ̀ ọlọ́run jọ mo fi agbára ẹ bẹ̀ jọ ọlọ́run má dojú tì mí ọlọ́run torí àwọn pípọ̀ yìí wọ́n wò pé Saheed Shittu àwọn táwọn ní bàbá wọn ní liver problem liver àbáwò gbogbo ti ní liver wọ́n tún sọ pé wọ́n ní Saheed Shittu o kò lè lọ sílùú òyìnbó mọ́ wọ́n ti deport ẹ̀ wọ́n náà deport ẹ̀ ni kò lè lọ mọ́ kò lè lọ báwo rántí ẹ̀ kò lè lọ lóyìnbó mọ́ kò lè lọ London kò lè lọ Belfast mọ́ wọ́n ti deport ẹ̀ mo ló sì lọ ó lọ kò ní dúró 20 ọdún ó ń lọ kò ní dúró 1,000 ọdún ó ń lọ kò ní dúró ìrìn ẹni sọ pé kó gùṣìgùṣì kó dá wáíwáí ìní ṣépè fún ìní ṣépè sí gbogbo ẹni tẹ́ sọ pé kó dá wáíwáí pé kò lè tráfù kò lè ṣe kíní kan tí bá lọ lóyìnbó bí mo ṣe wà jẹ́ ẹ̀tàn tí bá lọ àwọn business mo ní Nàìjíríà mi ò ní business kankan ṣe ń lóyìnbó for now tí bá wá lọ gbogbo táìmù tó bá sáré lọ owó mi mo lọ ná ń bẹ̀ mo ń kó náírà mo ń ṣe sí pound láti lọ ná owó ni ohun tó fà á tí mi ò ṣe lọ nìyẹn ẹni tó ní ìwé ìgbélù ó yàtọ̀ sẹ́ni tó ní pásítọ̀tì ó yàtọ̀ sẹ́ni tó ní green tó ní indefinite àbí green card láyà stẹ̀wìyàn ẹni tó ní pààrọ̀ ó lè fi wé ẹni tó gbé pálíkù padà ní tí ò ṣẹyọ kan tí bá gbé Nàìjíríà tí ìbá lọ lóyìnbó mo ti pásítọ̀tì mi bá expire pásítọ̀tì lóyìnbó mi ò nídìí kí n lọ lóyìnbó kí n lọ rìn níwẹ̀ máa tún máa rìn níwẹ̀ Nàìjíríà bí pé ó ti expire máa lọ sí British Embassy àbí kí n lọ sí Irish Embassy kí n lọ rìn níwẹ̀ méjèèjì pé eléyìí ti expire ẹ bá mi rìn níwẹ̀ eléyìí ti expire ẹ bá mi rìn níwẹ̀. confam ni wọn tó bẹ́ẹ̀ láti má rìn níwẹ̀ fún mi wọn tó bẹ́ẹ̀ wọn bí wọn re ètò ni ó ti wà ń bẹ̀ so tí n bá wá travel ọgbà ẹ kí ló tó wá sílùú wa kí ló tí mi wá sí mo ní òfin wo ló ní pé kí n máa jókòó sí Nàìjíríà fún 20 ọdún tí passport mi bá expire mo lè máa rìn níwọ̀n Nàìjíríà kí n máa travel lọ sílùú òyìnbó rárá so mọ̀ ni kò yí ẹ sí so tó o bá wá rí mi pé mo travel tí mo ń bá Nàìjíríà pò lọ́wọ́ mo ń pa wọn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo ń pa wọn bẹ́ẹ̀ ni mo ń pa wọn Nàìjíríà lọ́wọ́ mo máa fi róòdù tí mo construct tí àwọn local government fún mi níṣẹ́ má jẹ́ àti pariwo kò sí wàhálà
wọ́n jókòó síbẹ̀ kó máa wò jókòó síbẹ̀ kó máa ṣòṣì Shaeed Shittu ni o Shaeed Shittu ni o mi ń pawó mo ń ṣètò bó ṣe máa dà mo ń pawó lọ́wọ́ wọ́n ṣòṣì èmi ń pawó lọ́wọ́ ìwọ́n ṣòṣì subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.